Ọlọ́run ẹni tí ò sí mẹ́gbà tá a ṣe dúró díẹ̀ tíjà bá dèmi àti ẹ̀pọ̀ má jẹ́ kó lọ lẹ́yìn lọ bá tèmi jẹ́ o. Ó làlà ó tún ti zẹ̀ ẹ máa wá wò ṣá gbogbo gbàsìgbò tó lọ ní Facebook tó lọ ní Instagram tó lọ ní TikTok ìjọba làǹdẹ̀ gbà mú gbé fún ẹ tán ọmọ idán ó yá pariwo sókè kó tó di pé wọ́n jáde ẹ lórí o ò fẹ́ kọ́ fún ẹ ní ò fẹ́ kọ́ sí indomie fún ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ó lọ adúpẹ́ lọ́wọ́ lọ mo tẹ̀ bẹ́ẹ̀ yọ̀ náà mo bẹ́ẹ̀ yọ̀ pé wọ́n bá tó experience tó ní ó jẹ́ kó lè ti pariwo tó nígbà tó lọ sétí òkun gbà yẹn kánú lọ bẹ́ sómi tó pátápátá ni nǹkan ṣe é nìyẹn o bọ̀ wá bẹ́ẹ̀ yọ̀ tó ní pé àwọn tó ń bẹ gbá ìwọ̀ ẹ̀gbẹ́ fún ìyàwó ẹ̀ yẹn wọ́n á tètè súnmọ́ bẹ́ẹ̀ àtẹ̀wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa náà tí wọ́n fi ọ̀rọ̀ kàn bíi bàbá tí tọ́wọ́n náà ń para tí wọ́n pé èmi ò lè sọ̀rọ̀ ẹ̀ wo mi ò lè dé àwọn ọmọọṣẹ́ mi ò ṣùgbọ́n mo lè láfúrà mi ò lè láfúrà ẹnu mi kọ́ lẹ̀ tí máa gbọ́ pé wọ́n lè jẹ́ fúrẹ́ tí mo kàn gbọ́ pé wọ́n náà ti ń jábọ́ rébọ́ wọ́n bọ́ wátàwọ̀ bọ́ pátá wọ́n bọ́ pàìsì wọ́n bọ́ pàìsì wọ́n bọ́ bra wọ́n dẹ̀ ni wọ́n bọ́ ṣòkòtò wọn rẹ̀ wù sí ni ṣá àti ẹ̀wọ̀n yẹn ń sọ bọ̀ tí bàbá wa ti wá jáde báyìí bàbá tí ti jáde pẹ̀lú ọwọ́ agídí pé ìjọba làdẹ̀ tí bá gbá ẹ mú wo bí má lọ bá mi sọ̀rọ̀ ẹ̀ bọ̀ ẹ má gbàgbé láti máa bá mi ṣe kí ni ẹ má bá mi ṣe fídíò yìí kó lè kan ìjọba làdẹ̀ kó lè kan bàbá tí náà lára kọ́ lè mọ̀ pé àwọn kan wà táwọn gbádùn bọ́ yín fún wa náà vibes yẹn jẹ tó ṣe ń dùn tó ń jábọ́ rébọ́ tó wẹ̀ tó wẹ̀ ń dùn tó wọnú ra wọn mo jẹ́ pé ìfáǹsì mi náà máa gbádùn ẹ̀ pé gbogbo ọ̀rọ̀ yẹn ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan tí mi jẹ́ kí tí ń di sí ara tí mo kàn rán bá yín gbé wá pé ẹ má gbà ẹgbẹ́rẹ́ náà ó tún ti tẹ̀ ẹgbẹ́rẹ́ náà ó tún ti wọlé ẹ ṣe jàre ẹ má bá mi subscribe sórí ẹ jàre ẹ má jẹ́ gbàgbé láti bá mi comment o torí pé comment yìí yẹn ní dáadáa ni o tó ṣe bí òun ló máa dùn ní èmi náà láti sọ fọwọ́ yẹn wípé ó tún ti zẹ̀ sẹ́ ẹ máa gbọ́ ó tún ti lọ lágbólé ibẹ̀ yẹn nínú agbolé bàbá rẹ̀ mú TV yẹn ẹ ti mọ̀ bẹ́ẹ̀ náà ẹ mọ̀ bó ṣe máa ń wá tá máa ń bá yín mú wá láì ní fi kọpẹ̀ kan láì ní parọ́ fún ilé èbò tó rà máa sọ ẹ jẹ́ máa bá bẹ́ẹ̀ tá bá ṣe mú wá fún yín àwọn òkè mọ́ ọ̀rọ̀ tó ti kú òyìn tó jẹ́ fresh la máa mú wá bá yín ẹ bá mi wo nǹkan tí ọ̀gá wa bàbá wa bàbá tí wọ́n para jáde pé sẹ́ẹ̀ àwọn ti fẹ́ ṣe kí ni àwọn máa gbé ìjọba láǹdẹ̀ dé ibo wọ́n máa gbé débẹ̀ tó máa lọ gbé ẹnu sí Mike ní ọ̀dọ̀ bàbá Oríyọmí Hamzat Lágídígbò ó yẹ bá mi wò jáde ẹ bá mi gbé síbẹ̀ ẹ gbé síbẹ̀ mo sì wà pẹ̀lú yín idán ó ń lọ ó làlà ó tún ti zẹ̀ ẹ máa wá wò ṣá gbogbo gbàsìgbò tó lọ ní Facebook tó lọ ní Instagram tó lọ ní TikTok ìjọba làǹdẹ̀ gbà mú gbé fún ẹ tán ọmọ idán ó yá pariwo sókè kó tó di pé wọ́n jáde ẹ lórí o ò fẹ́ kọ́ fún ẹ ní o ò fẹ́ kọ́ sí indomie fún ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ó lọ adúpẹ́ lọ́wọ́ lọ mo tẹ̀ bẹ́ẹ̀ yọ̀ náà mo bẹ́ẹ̀ yọ̀ pé wọ́n bá tó experience tó ní ó jẹ́ kó lè ti pariwo tó nígbà tó lọ sétí òkun gbà yẹn kánú lọ bẹ́ sómi tó pátápátá ni nǹkan ṣe é nìyẹn o bọ̀ wá bẹ́ẹ̀ yọ̀ tó ní pé àwọn tó ń bẹ gbá ìwọ̀ ẹ̀gbẹ́ fún ìyàwó ẹ̀ yẹn wọ́n á tètè súnmọ́ bẹ́ẹ̀ àtẹ̀wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa náà tí wọ́n fi ọ̀rọ̀ kàn bíi bàbá tí tọ́wọ́n náà ń para tí wọ́n pé èmi ò lè sọ̀rọ̀ ẹ̀ wo mi ò lè dé àwọn ọmọọṣẹ́ mi ò ṣùgbọ́n mo lè láfúrà mi ò lè láfúrà ẹnu mi kọ́ lẹ̀ tí máa gbọ́ pé wọ́n lè jẹ́ fúrẹ́ tí mo kàn gbọ́ pé wọ́n náà ti ń jábọ́ rébọ́ wọ́n bọ́ wátàwọ̀ bọ́ pátá wọ́n bọ́ pàìsì wọ́n bọ́ pàìsì wọ́n bọ́ bra wọ́n dẹ̀ ni wọ́n bọ́ ṣòkòtò wọn rẹ̀ wù sí ni ṣá àti ẹ̀wọ̀n yẹn ń sọ bọ̀ tí bàbá wa ti wá jáde báyìí bàbá tí ti jáde pẹ̀lú ọwọ́ agídí pé ìjọba làdẹ̀ tí bá gbá ẹ mú wo bí má lọ bá mi sọ̀rọ̀ ẹ̀ bọ̀ ẹ má gbàgbé láti máa bá mi ṣe kí ni ẹ má bá mi ṣe fídíò yìí kó lè kan ìjọba làdẹ̀ kó lè kan bàbá tí náà lára kọ́ lè mọ̀ pé àwọn kan wà táwọn gbádùn bọ́ yín fún wa náà vibes yẹn jẹ tó ṣe ń dùn tó ń jábọ́ rébọ́ tó wẹ̀ tó wẹ̀ dùn tó wọnú ra wọn mo jẹ́ pé ìfáǹsì mi náà máa gbádùn ẹ̀ pé gbogbo ọ̀rọ̀ yẹn ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan tí mi jẹ́ kí tí ń di sí ara tí mo kàn rán bá yín gbé wá pé ẹ má gbà ẹgbẹ́rẹ́ náà ó tún ti tẹ̀ ẹgbẹ́rẹ́ náà ó tún ti wọlé ẹ ṣe jàre ẹ má bá mi subscribe sórí ẹ jàre ẹ má jẹ́ gbàgbé láti bá mi comment o torí pé comment yìí yẹn ní dáadáa ni o tó ṣe bí òun ló máa dùn ní èmi náà láti sọ fọwọ́ yẹn wípé ó tún ti zẹ̀ sẹ́ ẹ máa gbọ́ ó tún ti lọ lágbólé ibẹ̀ yẹn nínú agbolé bàbá rẹ̀ mú TV yẹn ẹ ti mọ̀ bẹ́ẹ̀ náà ẹ mọ̀ bó ṣe máa ń wá tá máa ń bá yín mú wá láì ní fi kọpẹ̀ kan láì ní parọ́ fún ilé èbò tó rà máa sọ ẹ jẹ́ máa bá bẹ́ẹ̀ tá bá ṣe mú wá fún yín àwọn òkè mọ́ ọ̀rọ̀ tó ti kú òyìn tó jẹ́ fresh la máa mú wá bá yín ẹ bá mi wo nǹkan tí ọ̀gá wa bàbá wa bàbá tí wọ́n para jáde pé sẹ́ẹ̀ àwọn ti fẹ́ ṣe kí ni àwọn máa gbé ìjọba láǹdẹ̀ dé ibo wọ́n máa gbé débẹ̀ tó máa lọ gbé ẹnu sí Mike ní ọ̀dọ̀ bàbá Oríyọmí Hamzat Lágídígbò ó yẹ bá mi wò jáde ẹ bá mi gbé síbẹ̀ ẹ gbé síbẹ̀ mo sì wà pẹ̀lú yín idán ó ń lọ ó làlà ó tún ti zẹ̀ ẹ máa wá wò ṣá gbogbo gbàsìgbò tó lọ ní Facebook tó lọ ní Instagram tó lọ ní TikTok ìjọba làǹdẹ̀ gbà mú gbé fún ẹ tán ọmọ idán ó yá pariwo sókè kó tó di pé wọ́n jáde ẹ lórí o ò fẹ́ kọ́ fún ẹ ní o ò fẹ́ kọ́ sí indomie fún ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ó lọ adúpẹ́ lọ́wọ́ lọ mo tẹ̀ bẹ́ẹ̀ yọ̀ náà mo bẹ́ẹ̀ yọ̀ pé
wọn bá tó experience tó ní ó jẹ́ kó tètè pariwo tó nígbà tó lọ sétí òkun gbà yẹn kánú lọ bẹ́ sómi tó pátápátá ni nǹkan ṣe é nìyẹn o bọ̀ abẹ́ ẹyọ torí pé àwọn tó ń bẹ gbá ìwọ̀ ẹ̀gbẹ́ fún ìyàwó ẹ̀ yẹn wọ́n á tètè súnmọ́ bẹ́ẹ̀ àtẹ̀wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa náà tí wọ́n fi ọ̀rọ̀ kàn bíi bàbá tíì tọ́wọ́n náà ń para tí wọ́n pé èmi ò lè sọ̀rọ̀ ẹ̀ wo mi ò lè dé àwọn ọmọọṣẹ́ mi ṣùgbọ́n mo lè láfúrà ọ̀sá mi ò lè láfúrà ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ pé wọ́n lè jẹ fúrẹ́ tí mo kàn gbọ́ pé wọ́n náà ti ń jábọ́ rébọ́ wọ́n bọ́ wátàwọ̀ bọ́ pátá wọ́n bọ́ pàìntì wọ́n bọ́ bra wọ́n dẹ̀ ni wọ́n bọ́ ṣòkòtò wọn ọ̀rẹ́ wù sí ni ṣá àti ọmọ yẹn ń sọ bọ̀ tí bàbá wa ti wá jáde báyìí bàbá tí ti jáde pẹ̀lú ọwọ́ agídí pé ìjọba làdẹ̀ ti bá gbá ẹ mú wo bí má lọ bá mi sọ̀rọ̀ ẹ̀ bọ̀ ẹ má gbàgbé láti máa bá mi ṣe kí ni ẹ má bá mi ṣe fídíò kó lè kan ìjọba làdẹ̀ kó lè kan bàbá tí náà lára kọ́ lè mọ̀ pé àwọn kan wà táwọn gbádùn bọ́ yín fún wa náà vibes yẹn jẹ tó ṣe ń dùn tó ń jábọ́ rébọ́ tó wẹ̀ tó wẹ̀ ń dùn tó wọnú ra wọn mo jẹ́ pé fans mi náà máa gbádùn ẹ̀ pé gbogbo ọ̀rọ̀ yẹn ṣe ń lọ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kọ̀ tí mi jẹ́ kí tí yín di sí ara tí mo kàn rán bá yín gbé wá pé ẹ má gbà ẹgbẹ́rẹ́ náà ó tún ti tẹ̀ ẹgbẹ́rẹ́ náà ó tún ti wọlé ẹ ṣe jàre ẹ má bá mi subscribe sórí ẹ jàre ẹ má jẹ́ gbàgbé láti bá mi comment o tó ní pé comment yín yẹn ní dáadáa ni o tó ṣe bí òun ló máa dùn ní èmi náà láti sọ fọwọ́ yẹn wípé ó tún ti zẹ̀ sẹ́ ẹ máa gbọ́ ó tún ti lọ lágbólé ibẹ̀ yẹn nínú agbolé bàbá rẹ̀ mú tv yẹn ẹ ti mọ̀ bẹ̀ yẹn náà ẹ mọ bó ṣe máa ń wá tá máa ń bá yín mu wá láì ní fi kò pè kan láì ní parọ́ fún yín lébò tó rọ̀ á máa sọ ẹ jẹ́ máa bá bẹ́ẹ̀ tá bá ṣe mu wá fún yín àwọn òkè mọ́ ọ̀rọ̀ tó ti kú òyìn tó jẹ́ fresh la máa mu wá bá yín ẹ bá mi wo nǹkan tí ọ̀gá wa bàbá wa bàbá tí wọ́n para jáde pé sẹ́ẹ̀ àwọn ti fẹ́ ṣe kíni àwọn máa gbé ìjọba láǹdẹ̀ dé ibo wọ́n máa gbé débẹ̀ tó máa lọ gbé ẹnu sí mike ní ọ̀dọ̀ bàbá Oríyọmí Hamzat Agídìgbò ó yẹ bá mi wò jáde kẹ bá mi ẹ bá mi gbé síbẹ̀ ẹ gbé síbẹ̀ mo sì wà pẹ̀lú yín idán ó ń lọ ó làlà ó tún ti zẹ̀ ẹ máa wá wò ṣá gbogbo gbàásìgbò tó lọ ní Facebook tó lọ ní Instagram tó lọ ní TikTok ìjọba láǹdẹ̀ gbà mo gbé fún ẹ tán ọmọ idán ó yà pariwo sókè kó tó di pé wọ́n jáde ẹ lórí o fẹ́ kọ́ fún ẹ ní o fẹ́ kọ́ sí indomie fún ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ó lọ adúpẹ́ lọ́wọ́ mo tẹ̀ bẹ́ẹ̀ yọ̀ náà mo bẹ́ẹ̀ yọ̀ pé wọ́n bá tó experience tó ní ó jẹ́ kó tètè pariwo tó nígbà tó lọ sétí òkun gbà yẹn kánú lọ bẹ́ sómi tó pátápátá ni nǹkan ṣe é nìyẹn o bọ̀ abẹ́ yọ̀ tó ní pé àwọn tó ń bẹ gbá ìwọ̀ ẹ̀gbẹ́ fún ìyàwó ẹ̀ yẹn wọ́n á tètè súnmọ́ bẹ́ẹ̀ àtẹ̀wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa náà tí wọ́n fi ọ̀rọ̀ kàn bíi bàbá tíì tọ́wọ́n náà ń para tí wọ́n pé èmi ò lè sọ̀rọ̀ ẹ̀ wo mi ò lè dé àwọn ọmọọṣẹ́ mi ṣùgbọ́n mo lè láfúrà ọ̀sá mi ò lè láfúrà ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ pé wọ́n lè jẹ fúrẹ́ tí mo kàn gbọ́ pé wọ́n náà ti ń jábọ́ rébọ́ wọ́n bọ́ wátàwọ̀ bọ́ pátá wọ́n bọ́ pàìntì wọ́n bọ́ bra wọ́n dẹ̀ ni wọ́n bọ́ ṣòkòtò wọn ọ̀rẹ́ wù sí ni ṣá àti ọmọ yẹn ń sọ bọ̀ tí bàbá wa ti wá jáde báyìí bàbá tí ti jáde pẹ̀lú ọwọ́ agídí pé ìjọba làdẹ̀ ti bá gbá ẹ mú wo bí má lọ bá mi sọ̀rọ̀ ẹ̀ bọ̀ ẹ má gbàgbé láti máa bá mi ṣe kí ni ẹ má bá mi ṣe fídíò kó lè kan ìjọba làǹdẹ̀ kó lè kan bàbá tí náà lára kọ́ lè mọ̀ pé àwọn kan wà táwọn gbádùn bọ́ yín fún wa náà vibes yẹn jẹ tó ṣe ń dùn tó ń jábọ́ rébọ́ tó wẹ̀ ń dùn tó wọnú ra wọn mo jẹ́ pé fans mi náà máa gbádùn ẹ̀ pé gbogbo ọ̀rọ̀ yẹn ṣe ń lọ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kọ̀ tí mi jẹ́ kí tí yín di sí ara tí mo kàn rán bá yín gbé wá pé ẹ má gbà ẹgbẹ́rẹ́ náà ó tún ti tẹ̀ ẹgbẹ́rẹ́ náà ó tún ti wọlé ẹ ṣe jàre ẹ má bá mi subscribe sórí ẹ jàre ẹ má jẹ́ gbàgbé láti bá mi comment o tó ní pé comment yín yẹn ní dáadáa ni o tó ṣe bí òun ló máa dùn ní èmi náà láti sọ fọwọ́ yẹn wípé ó tún ti zẹ̀ sẹ́ ẹ máa gbọ́ ó tún ti lọ lágbólé ibẹ̀ yẹn nínú agbolé bàbá rẹ̀ mú tv yẹn ẹ ti mọ̀ bẹ̀ yẹn náà ẹ mọ bó ṣe máa ń wá tá máa ń bá yín mu wá láì ní fi kò pè kan láì ní parọ́ fún yín lébò tó rọ̀ á máa sọ ẹ jẹ́ máa bá bẹ́ẹ̀ tá bá ṣe mu wá fún yín àwọn òkè mọ́ ọ̀rọ̀ tó ti kú òyìn tó jẹ́ fresh la máa mu wá bá yín ẹ bá mi wo nǹkan tí ọ̀gá wa bàbá wa bàbá tí wọ́n para jáde pé sẹ́ẹ̀ àwọn ti fẹ́ sí kí ni àwọn máa gbé ìjọba láǹdẹ̀ dé ibo wọ́n máa gbé débẹ̀ tó máa lọ gbé ẹnu sí mike ní ọ̀dọ̀ bàbá Oríyọmí Hamzat Agídìgbò ó yẹ bá mi wò jáde kẹ bá mi ẹ bá mi gbé síbẹ̀ ẹ gbé síbẹ̀ mo sì wà pẹ̀lú yín idán ó ń lọ ó làlà ó tún ti zẹ̀ ẹ máa wá wò ṣá gbogbo gbàásìgbò tó lọ ní Facebook tó lọ ní Instagram tó lọ ní TikTok ìjọba láǹdẹ̀ gbà mo gbé fún ẹ tán ọmọ idán ó yà pariwo sókè kó tó di pé wọ́n jáde ẹ lórí o fẹ́ kọ́ fún ẹ ní o fẹ́ kọ́ sí indomie fún ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ó lọ adúpẹ́ lọ́wọ́ mo tẹ̀ bẹ́ẹ̀ yọ̀ náà mo bẹ́ẹ̀ yọ̀ pé wọ́n bá tó experience tó ní ó jẹ́ kó tètè pariwo tó nígbà tó lọ sétí òkun gbà yẹn kánú lọ bẹ́ sómi tó pátápátá ni nǹkan ṣe é nìyẹn o bọ̀ abẹ́ yọ̀ tó ní pé àwọn tó ń bẹ gbá ìwọ̀ ẹ̀gbẹ́ fún ìyàwó ẹ̀ yẹn wọ́n á tètè súnmọ́ bẹ́ẹ̀ àtẹ̀wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa náà tí wọ́n fi ọ̀rọ̀ kàn bíi bàbá tíì tọ́wọ́n náà ń para tí wọ́n pé èmi ò lè sọ̀rọ̀ ẹ̀ wo mi ò lè dé àwọn ọmọọṣẹ́ mi ṣùgbọ́n mo lè láfúrà
ọ̀sá mi ò lè láfúrọ̀ ẹnu mi kọ́ lẹ̀ tí máa gbọ́ pé wọ́n lè jẹ́ fúrẹ́ tí mo kàn gbọ́ pé wọ́n náà ti ń jábọ́ rébọ̀ wọ́n bọ́ wátàwọ̀ bọ́ pátá wọ́n bọ́ pàìntì wọ́n bọ́ pàìntì wọ́n bọ́ bra wọ́n dẹ̀ ni wọ́n bọ́ ṣòkòtò wọn ọ̀rẹ́ wù sí ni ṣá àti ẹ̀wọ̀n yẹn ń sọ bọ̀ tí bàbá wa ti wá jáde báyìí bàbá tí ti jáde pẹ̀lú ọwọ́ agídí pé ìjọba làdẹ̀ tí bá gbá ẹ mú wo bí má lọ bá mi sọ orú ẹ o but ẹ má gbàgbé láti máa bá mi ṣe kí ni ẹ má bá mi ṣe fídíò yìí kó lè kan ìjọba làdẹ̀ kó lè kan bàbá tí náà lára kọ́ lè mọ̀ pé àwa kan wà táwọn gbádùn bọ́ yín fún wa náà vibes yẹn jẹ tó ṣe ń dùn tó ń jábọ́ rébọ́ tó wẹ̀ tó wẹ̀ ń dùn tó wọnú ra wọn mo jẹ́ pé ìfáǹsì mi náà máa gbádùn ẹ̀ pé gbogbo ọ̀rọ̀ yẹn ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan tí mi jẹ́ kí tí yín di sí ara tí mo kàn rán abáyín gbé wá pé ẹ má gbà ẹgbẹ́rẹ́ náà ó tún ti tẹ̀ ẹgbẹ́rẹ́ náà ó tún ti wọlé ẹ ṣe jàre ẹ má bá mi subscribe sórí ẹ jàre ẹ má jẹ́ gbàgbé láti bá mi comment o torí pé comment yìí yẹn ní dáadáa ni o tó ṣe bí òun ló máa dùn ní èmi náà láti sọ fọwọ́ yẹn wípé ó tún ti zẹ̀ sẹ́ ẹ máa gbọ́ ó tún ti lọ lágbólé ibẹ̀ yẹn nínú agbolé bàbá rẹ̀ mú tv yẹn ẹ ti mọ̀ bẹ́ẹ̀ náà ẹ mọ̀ bó ṣe máa ń wá tá máa ń bá yín mu wá láì ní fi kọpẹ kan láì ní parọ́ fún yín lébò tó ọ̀rọ̀ á máa sọ ẹ jẹ máa bá bẹ́ẹ̀ tá bá ṣe mu wá fún yín àwọn òkè mọ òròyìn tó ti kú òyìn tó jẹ́ fresh la máa mu wá bá yín ẹ bá mi wo nǹkan tí ọ̀gá wa bàbá wa bàbá tí wọ́n para jáde pé sẹ àwọn ti fẹ́ ṣe kí ni àwọn máa gbé ìjọba láǹdẹ dé ibo wọ́n máa gbé débẹ̀ tó máa lọ gbé ẹnu sí mike ní ọ̀dọ̀ bàbá Oríyọmí Hamzat Agídìgbò ó yẹ bá mi wò jáde kẹ bá mi gbé síbẹ̀ ẹ gbé síbẹ̀ mo sì wà pẹ̀lú yín idán ó ń lọ ó làlà ó tún ti zẹ̀ ẹ máa wá wò ṣá gbogbo gbàsìgbò tó lọ ní Facebook tó lọ ní Instagram tó lọ ní TikTok ìjọba làǹdẹ̀ gbà mo gbé fún ẹ tán ọmọ idán ó yà pariwo sókè kó tó di pé wọ́n jáde ẹ lórí o ò fẹ́ kọ́ fún ẹ ní o ò fẹ́ kọ́ sí indomie fún ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ó lọ adúpẹ́ lọ́wọ́ lọ mo tẹ̀ bẹ́ẹ̀ yọ̀ náà mo bẹ́ẹ̀ yọ̀ pé wọn bá tó experience tó ní ó jẹ́ kó tètè pariwo nígbà tó lọ sétí òkun gbà yẹn kánú lọ bẹ́ sómi tó pátápátá ni nǹkan ṣe é nìyẹn ò bọ̀ abẹ́ yọ̀ torí pé àwọn tó ń bẹ gbá ìwọ̀ ẹ̀gbẹ́ fún ìyàwó ẹ̀ yẹn wọ́n á tètè súnmọ́ bẹ́ẹ̀ àtẹ̀wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa náà tí wọ́n fi ọ̀rọ̀ kàn bíi bàbá tí tọ́wọ́n náà ń para tí wọ́n pé èmi ò lè sọ̀rọ̀ ẹ̀ wo mi ò lè díyàwó ọmọọṣẹ́ mi ò ṣùgbọ́n mo lè láfúrọ̀ mi ò lè láfúrọ̀ ẹnu mi kọ́ lẹ̀ tí máa gbọ́ pé wọ́n lè jẹ́ fúrẹ́ tí mo kàn gbọ́ pé wọ́n náà ti ń jábọ́ rébọ̀ wọ́n bọ́ wátàwọ̀ bọ́ pátá wọ́n bọ́ pàìntì wọ́n bọ́ pàìntì wọ́n bọ́ bra wọ́n dẹ̀ ni wọ́n bọ́ ṣòkòtò wọn ọ̀rẹ́ wù sí ni ṣá àti ẹ̀wọ̀n yẹn ń sọ bọ̀ tí bàbá wa ti wá jáde báyìí bàbá tí ti jáde pẹ̀lú ọwọ́ agídí pé ìjọba làdẹ̀ tí bá gbá ẹ mú wo bí má lọ bá mi sọ orú ẹ o but ẹ má gbàgbé láti máa bá mi ṣe kí ni ẹ má bá mi ṣe fídíò yìí kó lè kan ìjọba làdẹ̀ kó lè kan bàbá tí náà lára kọ́ lè mọ̀ pé àwa kan wà táwọn gbádùn bọ́ yín fún wa náà vibes yẹn jẹ tó ṣe ń dùn tó ń jábọ́ rébọ́ tó wẹ̀ tó wẹ̀ ń dùn tó wọnú ra wọn mo jẹ́ pé ìfáǹsì mi náà máa gbádùn ẹ̀ pé gbogbo ọ̀rọ̀ yẹn ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan tí mi jẹ́ kí tí yín di sí ara tí mo kàn rán abáyín gbé wá pé ẹ má gbà ẹgbẹ́rẹ́ náà ó tún ti tẹ̀ ẹgbẹ́rẹ́ náà ó tún ti wọlé ẹ ṣe jàre ẹ má bá mi subscribe sórí ẹ jàre ẹ má jẹ́ gbàgbé láti bá mi comment o torí pé comment yìí yẹn ní dáadáa ni o tó ṣe bí òun ló máa dùn ní èmi náà láti sọ fọwọ́ yẹn wípé ó tún ti zẹ̀ sẹ́ ẹ máa gbọ́ ó tún ti lọ lágbólé ibẹ̀ yẹn nínú agbolé bàbá rẹ̀ mú tv yẹn ẹ ti mọ̀ bẹ́ẹ̀ náà ẹ mọ̀ bó ṣe máa ń wá tá máa ń bá yín mu wá láì ní fi kọpẹ kan láì ní parọ́ fún yín lébò tó ọ̀rọ̀ á máa sọ ẹ jẹ́ máa bá bẹ́ẹ̀ tá bá ṣe mu wá fún yín àwọn òkè mọ́ òròyìn tó ti kú òyìn tó jẹ́ fresh la máa mu wá bá yín ẹ bá mi wo nǹkan tí ọ̀gá wa bàbá wa bàbá tí wọ́n para jáde pé sẹ́ẹ̀ àwọn ti fẹ́ ṣe kí ni àwọn máa gbé ìjọba láǹdẹ̀ dé ibo wọ́n máa gbé débẹ̀ tó máa lọ gbé ẹnu sí mike ní ọ̀dọ̀ bàbá Oríyọmí Hamzat Agídìgbò ó yẹ bá mi wò jáde kẹ bá mi gbé síbẹ̀ ẹ gbé síbẹ̀ mo sì wà pẹ̀lú yín idán ó ń lọ ó làlà ó tún ti zẹ̀ ẹ máa wá wò ṣá gbogbo gbàsìgbò tó lọ ní Facebook tó lọ ní Instagram tó lọ ní TikTok ìjọba làǹdẹ̀ gbà mo gbé fún ẹ tán ọmọ idán ó yà pariwo sókè kó tó di pé wọ́n jáde ẹ lórí o ò fẹ́ kọ́ fún ẹ ní o ò fẹ́ kọ́ sí indomie fún ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ó lọ adúpẹ́ lọ́wọ́ mo tẹ̀ bẹ́ẹ̀ yọ̀ náà mo bẹ́ẹ̀ yọ̀ pé wọn bá tó experience tó ní ó jẹ́ kó tètè pariwo tó nígbà tó lọ sétí òkun gbà yẹn kánú lọ bẹ́ sómi tó pátápátá ni nǹkan ṣe é nìyẹn ò bọ̀ wá bẹ́ẹ̀ yọ̀ torí pé àwọn tó ń bẹ gbá ìwọ̀ ẹ̀gbẹ́ fún ìyàwó ẹ̀ yẹn wọ́n á tètè súnmọ́ bẹ́ẹ̀ àtẹ̀wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa náà tí wọ́n fi ọ̀rọ̀ kàn bíi bàbá tí tọ́wọ́n náà ń para tí wọ́n pé èmi ò lè sọ̀rọ̀ ẹ̀ wo mi ò lè díyàwó ọmọọṣẹ́ mi ò ṣùgbọ́n mo lè mi ò lè láfúrọ̀ ẹnu mi kọ́ lẹ̀ tí máa gbọ́ pé wọ́n lè jẹ́ fúrẹ́ tí mo kàn gbọ́ pé wọ́n náà ti ń jábọ́ rébọ̀ wọ́n bọ́ wátàwọ̀ bọ́ pátá wọ́n bọ́ pàìntì wọ́n bọ́ pàìntì wọ́n bọ́ bra wọ́n dẹ̀ ni wọ́n bọ́ ṣòkòtò wọn ọ̀rẹ́ wù sí ni ṣá àti ẹ̀wọ̀n yẹn ń sọ bọ̀ tí bàbá wa ti wá jáde báyìí bàbá tí ti jáde pẹ̀lú ọwọ́ agídí pé ìjọba làdẹ̀ tí bá gbá ẹ mú wo bí má lọ bá mi sọ orú ẹ o but ẹ má gbàgbé láti máa bá mi ṣe kí ni ẹ má bá mi ṣe fídíò yìí kó lè kan ìjọba làǹdẹ̀ kó lè kan bàbá tí náà lára kọ́ lè mọ̀ pé àwa kan wà táwọn gbádùn bọ́ yín fún wa náà vibes yẹn jẹ tó ṣe ń dùn tó ń jábọ́ rébọ́ tó wẹ̀ ń dùn tó
tó wọnú ra wọn mo jẹ́ pé advance mi náà máa gbádùn ẹ̀ pé gbogbo ọ̀rọ̀ yẹn ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan tí mi jẹ́ kí tí yín di sí ara tí mo kàn rán bá yín gbé wá pé ẹ máa gbà ẹgbẹ́rẹ́ náà ó tún ti tẹ̀ ẹgbẹ́rẹ́ náà ó tún ti wọlé ẹ ṣe jàre ẹ máa bá mi subscribe sórí ẹ̀ jàre ẹ má jẹ́ gbàgbé láti bá mi comment o torí pé comment yín yẹn ní dáadáa ni o tó ṣe bí òun ló máa dùn ní èmi náà láti sọ fún wọn yẹn wípé ó tún ti zẹ̀ sẹ́ ẹ máa gbọ́ ó tún ti lọ lágbólé ibẹ̀ yẹn nínú agbolé bàbá rẹ̀ mú TV yẹn ẹ ti mọ̀ bẹ́ẹ̀ yẹn náà ẹ mọ bó ṣe máa ń wá tá a máa ń bá yín mu wá láì ní fi kọpẹ kan láì ní parọ́ fún ilé epo tó ọ̀rọ̀ á máa sọ ẹ jẹ máa bá bẹ́ẹ̀ tá a bá ṣe mu wá fún yín àwọn òkè mọ òròyìn tó ti kú òyìn tó jẹ́ fresh la máa mu wá bá yín ẹ bá mi wo ọkọ tí ọ̀gá wa bàbá wa bàbá tí wọ́n para jáde pé sẹ àwọn ti fẹ́ sí kiri àwọn máa gbé ìjọba láǹdẹ dé ibo wọ́n máa gbé débẹ̀ tó máa lọ gbé ẹnu sí Mike ní ọ̀dọ̀ bàbá Oríyọmí Hamzat Agídìgbò ó yẹ bá mi wò jáde kẹ bá mi ẹ bá mi gbé síbẹ̀ ẹ gbé síbẹ̀ mo sì wà pẹ̀lú yín idán ó ń lọ